Hi everybody, my name is AISHAT LAWAL. So initially I did not want to say anything on this particular matter. This matter has been flying around, this crappy matter has been flying around. But me first sọ̀rọ̀ mo wò pé gbogbo nǹkan kọ́ lè máa ń fèsì sí. Àmọ́ mo notice wípé ó di dandan kí n sọ̀rọ̀ báyìí nítorí àwọn customers mi, àwọn olólùfẹ́ mi, àwọn aunties mi, àwọn àbúrò mi, àwọn ọmọ tí mo bí náà. So that tó bá di ọjọ́ iwájú wọn ní sọ pé àyè dákẹ́ torí mo notice pé ní 2025 tá wà yìí internet ti dé level tó yẹ pé tó ń bá sọ nǹkan kan tó ń fẹ́ sọkún ẹ tó fèsì á dàbí ẹni wípé lóòótọ́ ó ṣe ni. Tọ́ ẹ̀yin èèyàn wa AISHAT LAWAL òṣèrébìnrin tí ẹ mọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré tí ẹ mọ̀ ó ti sọ̀rọ̀ nípa bí gbogbo àwọn èèyàn ti ń sọ wípé MC Olúọmọ ó gbé mọ́tò tuntun fún birthday gift. Arábìnrin yìí ó ti sọ̀rọ̀ ó ní kò sí nǹkan kan tí ó jọ bẹ́ẹ̀ o. A máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ti yá. Ẹ má gbàgbé o ibi tí mo pálí ayé mi dé mi ò kí n ṣe ọmọ kékeré. Tí n bá jáde láti wá sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ni o kò sẹ́ni kankan tó máa nà mí lẹ́gbà tó bá yẹ kí bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dá mi lójú pé láti ìgbà tí ẹni tó bọ́ síta tó fi ẹ̀sùn yìí kàn mí mo wà very sure 100% sure pé ẹnì kan máa ti pè wọ́n o wípé ẹ ti dọmọ pọ̀ ní wọ́ọ̀dù o pé AISHAT LAWAL àtẹmú yìí kò sí tó kàn àbó nǹkan náà fún un mo mọ̀ lọ́pọ̀ ara wọn wọ́n mọ̀ wípé àwọn ṣe mistake pẹ̀lú nǹkan tó sọ yẹn but torí pé wọ́n máa ti lọ́kọ̀ ara wọn pé ṣèbóbìnrin lásán ni kí ló fẹ́ ṣe actress ni kò sí nǹkan tó máa fà wọ́n jẹ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti go viral ó ń dùn mọ́ wọn ọmọ bọ́n ṣe máa padà mọ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n dákẹ́. Now note, I studied law for 7 years. Owó náà fi tọ́ mi. Private university ni mo lọ. For this reason, pé mo máa ka law fún odidi ọdún méje gbáko, ó yẹ kẹ́ mọ̀ pé the law will take its course lórí ọ̀rọ̀ máa nìyẹn. Ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan. Now, moving forward, lórí ọ̀rọ̀ Venza. Èmi, Lawal Aishat Ọládùnní, tó ní shop aṣọ sí Ìbàdàn according to him. Mi ègún Venza rẹ̀. Mi ìra Venza rẹ̀. Mi ò wárí. Mi ò fúnyàn rí. Tá bá wá rẹ́ ní kankan tó sọ pé bí a mo fóun ní Venza rí. Ẹ má bò mí o tẹ́ bá bò mí Ọlọ́run ní bó àṣírí yín ẹ jáde kẹ́ wá sọ. Mi ò ta Venza rí. Tá bá rẹ́ ní kankan tó sọ pé wọ́n ta Venza kan fóun èmi ni mo fóun àbí mi ni mo ta fóun. Tẹ́ bá bò mí Ọlọ́run ní bó yín ẹ jáde kẹ́ wá sọ. Tá bá rẹ́ ní kankan tó sọ pé mo ojú mi báyìí ni wọ́n ṣe fún ní Venza àbí mi ni mo wà lọ fún àbí mo wà níbẹ̀. Tẹ́ bá bò mí Ọlọ́run ní bó yín gbogbo àṣírí yín ò ní bò lágbára Ọlọ́run. Ẹ jáde kẹ́ wá sọ. Tí a bá rẹ́ ní body tó sọ pé mo rántí nígbà tó ń ṣe bá dé ǹjọ́ kan tó torí bí ìmọ̀ Venza. Ẹ jọ̀ọ́ ẹ wá sọ o. That has never been my car. Mi ò gún rí, mi like rí. Àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi mọ̀ pé kì í ṣe mọ́tò mi. And besides, please you people should put some respect on my name. Venza gan kéré sí nǹkan tí mò ń gún lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa lè sọ o. Tó bá wá jẹ́ wípé bóyá ẹ ń rò lọ́kàn ara yín pé bóyá mo mú Venza ọ̀hún. Bóyá mo sún níná, ó yóò ti sú mi, àbí mi fẹ́ káwọn èèyàn rí lọ́wọ́ mi. Nígbà tí mi ṣe wèrè, mi ò sún Venza náà rí. Ṣé wá rẹ́ni tí wọ́n sọ pé wọ́n fún mi ní ẹ̀bùn yìí? Èmi àti wọn ò ní relationship tán lè fi fún mi ní ẹ̀bùn tó tóbi tó yìí o. Èmi àti wọn ò ní relationship tán lè fi wò pé Aisha mo pin lájúrú mọ́tò yìí. Ó lè dọ̀la kàríyàn fún mi mọ́tò. But lọ́wọ́lọ́wọ́ báyìí, that has never happened. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa fi ẹnu àbùkù bá tọmọlàkejì yín jẹ́ látara nǹkan àbùkù tẹ́ bá gbọ́ tẹ́ ẹ dẹ̀ ṣe findings yín tẹ́ ẹ ń dìde tẹ́ ẹ ń jẹ́rìí èké lórí ọmọlàkejì tẹ́ máa ti sáré kẹ́ kámẹ́rà síwájú ẹ rántí pé ẹ bímọ o ẹ lè rántí pé ẹ̀yin náà ní ayé títí yín ṣé rí makanmakan lóye ń kan ni níjọ́ tí oríire bá kan ẹ̀yin náà ẹnìkan á dìde ìjẹ́rìí èké yẹn náà fẹ́yìn náà lágbára Ọlọ́run kò ju bẹ́ẹ̀ yẹn lọ. And for young girls out there, majorly because I have sisters, younger sisters and cousins and nieces and the likes, I'm going to say this. Ẹ wò, ẹ má lọ farasòfò pé torí pé ẹ believe pé bóyá ẹnìkan ló ṣe nǹkan kan fóbìnrin. Irú obìnrin ṣe rere. Níjọ́ tí mo ti wọ night bus lọ sí Aba kò sẹ́ni tó gbé mi ńgbà yẹn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tá jọ ń wọ mọ́tò lọ Aba tá máa wọ mọ́tò adìyẹ sùn lọ sùn bọ̀. Nígbà tó ń yield nísìnyí ẹ má yẹ kàn gbé pé ajá lọ́bọ̀ fún yín pé ọkùnrin nìkan ló ń ṣe nǹkan fóbìnrin. Irú obìnrin ń ṣe dáadáa
See, when we sell movies to Amazon, Netflix, they pay us in dollars. And Shirire, please, be focused. Am I going to distract me? I've seen so many people, more than business owners, not they are making us look like anything Moshe. My dear, Lord, wash your push your way. I be cool, re-strategize, could they be for and no long. You know, be Shirire. See, I might not be able to say more than this in this video because the right step will be taken. Note, like I said, I studied law. But I'm doing this video for the sake of my customers, my sisters, my aunties, for all the trolls that have bullied them on my behalf. Dansaki gbogbo yin, ẹ máa wo bó ṣe máa kàn yín padà. Ẹ máa gbélé gbọ́. Ó dàbọ̀.